àwọn kìrìsìtẹ́nì tó wà nínú ọkọ̀ yìí dà ẹ̀yin ènìyàn wa ogun dé o àwọn agbésùmọ̀mí wọ́n ti gbọ̀nà mìíràn yọ o ṣé kìrìsìtẹ́nì ni ẹ́ tàbí mùsùlùmí òun lóhun tí wọ́n ń béèrè báyìí o ṣe bí à ń sọ tẹ́lẹ̀ tí àwọn kan sọ wípé there is no Christian genocide àtàwọn tí wọ́n ń gbè sẹ́yìn wọn kò sí Christian genocide ẹ wò ó tẹ́lẹ̀ ni wọ́n sọ wípé wọ́n ń pa mùsùlùmí wọ́n ń pa kìrìsìtẹ́nì báyìí wọ́n ti gbọ̀nà mìíràn yọ wọ́n ti wá jáde dáadáa báyìí wípé wọ́n ní kìrìsìtẹ́nì nìkan làwọn wá fún wípé ṣe ni àwọn fẹ́ islamize inú ìlú yẹn òun ló ṣẹlẹ̀ sí arákùnrin yìí o ọkọ̀ tí àwọn èèyàn ń wọ̀ báyìí tí wọ́n bá dá wọn dúró wọ́n ti ń béèrè wípé kìrìsìtẹ́nì tó wà nínú ọkọ̀ yìí dà kó bọ́lẹ̀ kìrìsìtẹ́nì mélòó ló wà nínú ọkọ̀ yìí ṣé kìrìsìtẹ́nì ni ẹ́ tàbí mùsùlùmí arákùnrin yìí ni wọ́n ní àwọn wọ ọkọ̀ láti Kaba ní ìpínlẹ̀ Kogi ní ilẹ̀ Okunland náà lọ sí Gombe ṣùgbọ́n nígbà táwọn wá dé oríta Bauchi ìyẹn ní Bauchi junction wọ́n ní ibẹ̀ ni àwọn agbésùmọ̀mí wọ̀nyí ni wọ́n bá dá ọkọ̀ dúró wọ́n ní àwọn agbésùmọ̀mí yẹn wọ́n ń lọ bíi 10 ṣùgbọ́n ara tó wá ń fún àwọn ni wípé awakọ̀ dírẹ́bà tó kó àwọn kò yẹ kó dúró nígbà tó ti ń wò wọ́n lókèrè torí arákùnrin ní ẹ̀yìn làwọn jókòó sí àwọn ń wo àwọn 10 yẹn bí wọ́n ṣe pọ̀ ìyẹn ni àwọn agbésùmọ̀mí yìí ọgọ́gán ibẹ̀ ńgbà tí dírẹ́bà máa débẹ̀ ló bá páàkì à ń sọ fún wa wípé wọ́n ní fọ́mátì gbogbo àwọn gáràjì tẹ́ ń wò yẹn àwọn agbésùmọ̀mí wọ́n ti ní aṣojú wọn síbẹ̀ o wọ́n ní fọ́mátì síbẹ̀ o pẹ̀lú àlàyé tí arákùnrin tí ó ṣe ẹ wo arákùnrin yẹn òkúta gbogbo ẹ̀ ni wọ́n fọ́ mọ́ lórí ó ní wọ́n tẹ̀rò bóyá òun ti kú ni ó ní Ọlọ́run ló ṣàgbó òun ró survivor eléyìí tó survive nínú àwọn tí wọ́n kọlù lẹ́ ń wò yìí o bí wọ́n ṣe ní wọn sínú ọlọ́kadà tí wọ́n dà wọ́n sáàrin ìlú tí wọ́n ṣiṣẹ́ ọ̀kadà bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣiṣẹ́ awakọ̀ torí ẹni tó gbé wọn yẹn ó lòun fura sí wípé nígbà tó ti ń wò wọ́n lọ́ọ̀kan yẹn ṣó wáyé kó débẹ̀ kó páàkì ó ti wá sọ fún kó máa sáàṣì inú ọkọ̀ ni wọ́n bá ń bèè lọ́wọ́ wípé kìrìsìtẹ́nì ni ẹ́ tàbí mùsùlùmí ẹ̀yin ènìyàn wa wàhálà ti wà bákan náà ni àwọn haúsá wọ́n kóra wọn jáde lókè ọ̀yà wípé ẹnikẹ́ni tó ò bá ti dìbò fún APC wọ́n ní pípa làwọn máa pa ìwọ tó o bá ti dìbò fún APC ní 2027 wọ́n ní wọ́n máa pa ni àwọn náà lẹ ń wò yẹn á fi ohùn sí ṣùgbọ́n ká tó fi ohùn sí yẹn ẹ jẹ́ kí á gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin tí orí kó yọ yìí wọ́n ti pa lójú ara wọn ṣùgbọ́n Ọlọ́run ló wá ní arákùnrin yìí ò ní kú hospital ni wọ́n ti lọ bá tí wọ́n ṣèfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹ̀yẹn o kìrìsìtẹ́nì ni o wọ́n ti bẹ̀rẹ̀ sí béèrè ẹ̀sìn wo ló ń ṣe báyìí o ó ní wàhálà tó wà ńlẹ̀ báyìí jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin. From Kogi State. My name is Tayo Johnson. I was coming from Kogi State, from Kaba. That is my residence place, family place. So I went and visited them. I do stay in Gombe. On my way coming, I bought a vehicle from Abuja to Bauchi. When we reach Bauchi Junction there, we continue just a kilometer and just a meter some forward. Then some people came to attack us. Yeah, they said, where is the Christian inside vehicle? I said, those people were looking for back to they look at me that the Christian. This man from glass, she took glass to leave, took a knife in hand, then I now rushed. They now pulled me out vehicle. Because I sat at the back of driver, they pulled me out. This thing, they are selling cutlass, the machetes, different things they have, about 10 or say, drag me, carry stone, big stone, hit me, carry on top, they release it. But they hated me everywhere. They thought that I'm dead. They never left me. They left. Small time I was able to wake up. I see them, they are disappeared. I now started running. They see that I started running. They followed me again second night. They fought. They talked at me, and I died the second time. They left. So I sleep there for more than 1 hour. Later on, I now rescue
operation. The police did not came to rescue me where I slept. That's why I don't even know how I meet myself at the hospital because I lying down, I'm dead. That was a Bauchi junction. ó dojú ẹ̀ báyìí o, wọ́n ti jáde tán fún Kristẹni o. Around 8 something, 8:30 to 9. That is. How many people did you see? They are numerous. They are more than 10. They are more than 10. They come at cutlass differently. They want the devil cutlass. They go and bring a stone, big stone. I don't thank God I'm on my bed because if I find myself I'm dead. I am not dead. I'm not happy. God is with me. Thank you. If I see driver, I can recognize my bag. ṣé mo wípé ẹni tó bá ti ṣe mùsùlùmí wọ́n ní kí wọ́n sọ̀kò pa náà ní tẹ́lẹ̀, wọ́n ní kí wọ́n sọ̀kò pa Kristẹni ní olóṣèlè sárákùnrin yìí o. All the rest were allowed to go? Yes, the rest are allowed to go because I see them talking before I enter so I don't know why they are talking. Later on, we now met them. Then they understood what speaking because they speak to each other before the vehicle started. They speaking to each other, so I don't understand what they speaking to each other. Until I find them, the driver drove us off because their time. This time they stop me. Driver can zoom up and then driver stood. Say that they check the vehicle very well as if they have communication. I expected driver to drove off. The space driver stop totally. They should do whatever to do. I thank God. Yes. What you mean is when they dragged you out and started beating you, what did the driver do? Did he take the other people and he left with them or something? What happened? Yes, the driver took the other people and left with them. And I'm only Lily. Where is your family? They are for residents in Kogi State. Have you been able to reach any of them? No, I can't. It's only Bishop Gombe that saw me in the media. I'm Anglican church member, so he saw that Jonathan, Anglican church member, that they should come and check me. Ashake TV. They came to check me. Yes. And you lost your phone in the incident? Yes, they pack all my money, pack anything, paper, nothing they left behind. They pack all the things belonging to me. I pack it and go. Sorry, sir. Is there anyone taking care of you? How can we reach them? We want to come back and see what we can do for you. Well, there's no one yet. I said Bishop of Gombe that called one mother that they communicate with the mother. So they are communicating with the mother as of now. Yes. Right now, who is with you at the hospital? Nobody yet. Nobody. Because I was even their printer. Those churches are under Anglican norms because they are printer for a long time. Yes. The name of the church again? Cathedral St. Peter's Anglican Church. Gombe. Yes. We'll reach out to some Anglican members there. Okay, sir. Thank you, sir. Ashake TV show. Ẹ rí pé àwọn ilé ìwé fẹ́ wá Islamize ní ìlú. Ẹ̀yin ènìyàn wa, ẹ ti bá wa gbọ́ gbogbo àlàyé lẹ́nu arákùnrin yìí. Arákùnrin tó ṣẹlẹ̀ sílẹ̀ ń wò yẹn o. Ṣé rí pé wọ́n sì ń gba omi fún wọn? Ṣé rí pé ike omi ló wà ní àyà wọn yẹn? Orí wọn lẹ rí torí bọ́gọ́dí yẹn òkúta ni wọ́n náà fi fọ́. Wọ́n ní àwọn gan àwọn ò tẹ mọ̀ wípé àwọn sì wà láyé. Àwọn sùn wákàtí kan bẹ̀yìn àwọn kan tají làwọn rí wípé àwọn eléyìí dà. Wọ́n ti sọ wọ́n náà fẹ́ pa gbogbo Kristẹni. Ṣé wá rí ibi tí àwa bá dé báyìí wípé mi ò mọye ìbò tí wọ́n fẹ́ dì báyìí o. Ní abẹ́ àwọn Fúlàní yìí gbogbo àwọn tó jẹ́ aṣíwájú wọn, àwọn sponsor àwọn Kwankwanso, Gumi, gbogbo wọn ló ní ọmọ sínú ìjọba. Àwọn El-Rufai, àwọn Hausa ti sọ̀rọ̀ lánàá wípé àwọn ò mọ̀ wọ́n rí. Hausa ti dìzónù wọn.
Haúsá ti ní gbogbo àwọn tó wà nínú ìṣèjọba pátá ní nọ́ọ̀tì wọ́n ní Fúlàní ni àwọn ọmọ wọn ni wọ́n ń ṣòro bí agbọ́n yìí àjọ ọmọ gbogbo wọn ni wọ́n fẹ́ ọ̀nà láì fún gbogbo kìrìsìtẹ́nì ni níbo wá ní gbogbo àwọn aṣojú kìrìsìtẹ́nì o Christian Association of Nigeria gbogbo àwọn kánì bàbá Adébóyè Oyèdépò Olúkọ̀yà Odùkọ̀yà gbogbo ẹ̀ lọ́hùn gbogbo àwọn tó jẹ́ aṣáájú ẹlẹ́sìn kìrìsìtẹ́nì níbo lẹ wà ṣé tí wọ́n bá ti pa àwọn followers yín àwọn tó ń tẹ̀lé yín tó gbé gbogbo yín kò sí ìpínlẹ̀ kò sí ìlú tẹ̀ nílé ìjọsìn sí tí wọ́n bá ti wá pa wọ́n tán ṣe èèrà àbí kọinkọin ló fẹ́ máa jọ́sìn nínú àwọn ọditóríọ̀mù àwọn ilé ìjọsìn tẹ̀ kọ́ káàkiri yẹn àsìkò tí ẹ kẹ́ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ léléyìí o ẹ sọ̀rọ̀ àbí ó ti dá ẹ wo itú tí wọ́n ti ń pa báyìí wọ́n ti gbọ̀nà mìíràn yọ báyìí tẹ́lẹ̀ wọ́n fi bojú ni àyè bí wọ́n ń pa mùsùlùmí ṣèbí kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ wípé ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pa kìrìsìtẹ́nì ni òun nìyẹn o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní béèrè are you a Christian or a Muslim tó o bá ti ní kìrìsìtẹ́nì by your name wọ́n tẹ̀ ti dá ẹ mọ̀ wípé you are a Muslim by your name wọ́n ti dá ẹ mọ̀ wípé you are a Christian o nílò láti parọ́ tó bá ti fa ẹ jáde báyìí nínú ọkọ̀ báyìí pípa ni wọ́n ń pa àwọn èèyàn lọ báyìí kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́rí tó ń ṣẹlẹ̀ lókè ọya báyìí gbogbo àwọn nǹkan tó dẹ̀ ṣe nílẹ̀ Yorùbá náà nìyẹn wọ́n ti fọ́ wọn káàkiri sínú ìlú inú iṣẹ́ ọ̀kadà dánfó ni o awakọ̀ ni o gbogbo àwọn dírẹ́bà ẹjọ́ ẹ̀yìn arìnrìn àjò ọkọ̀ tẹ́ ẹ bá ń wọ̀ mọ́ọ̀lù àbí sọ́ńlẹ̀ ó léwu báyìí a ò mọ ibi tí arákùnrin ti wọkọ̀ bóyá gáràjì ni bóyá sọ́ńlẹ̀ ni àti sọ́ńlẹ̀ àti gáràjì gbogbo ẹ̀ náà ló ti léwu báyìí ìgbà tí Ọ̀jájú ní wọkọ̀ nígbà yẹn ṣebí gáràjì ló ti lọ wọkọ̀ tí wọ́n fi dá dúró ní ọ̀nà Kogi ní ọ̀nà Kàbà Àyèrè lọ́hùn gbogbo inú ìlú ni wọ́n wà ṣé wá rí pé àsìkò rèé tẹ́ àgbàrá wa inú mi tẹ̀ wá dùn wípé kì í ṣe àwa nìkan là ń sọ̀rọ̀ yìí mọ́ àwọn white àwọn funfun àwọn náà ń sọ̀rọ̀ ẹ wo arákùnrin yìí ó lóun tẹ̀ ń ṣe fídíò nípa Nàìjíríà white man ó speak out on behalf of Nigerians ṣebí àwọn ọmọ Nàìjíríà ò lè sọ̀rọ̀ ṣebí àwọn kìrìsìtẹ́nì wọ́n dákẹ́ wọ́n ń pa wọ́n there is Christian genocide kò sí pastor tó sọ̀rọ̀ kò sí ọmọ ọjọ́ tó sọ̀rọ̀ ṣùgbọ́n inú mi wá dùn wípé gbogbo àgbáyé the world is now worsening they are worsening everything gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú arákùnrin yìí náà sọ̀rọ̀ ó ní sọ tó ń sọ̀rọ̀ yìí òun kì í ṣe dúdú òun ń ṣe Nàìjíríà wípé nǹkan tó mú un sọ̀rọ̀ ni wípé òun ní followers a lot of followers millions lòun ní ó lòun wá fẹ́ lo platform láti fi máa wá sọ wípé àní o wọ́n honor life Kristẹni nínú Nàìjíríà o wọ́n honor life àwọn èèyàn o nínú Nàìjíríà o there is Christian genocide o wípé kì í ṣe tán tí wọ́n gbọ́dọ̀ dáwọ́ bò gbogbo àgbáyé gbọ́dọ̀ gbọ́ sí so ẹ̀yin tẹ́ ẹ wá jókòó tí ìkànnì Àṣàkẹ́ tẹ́ ẹ wò wípé ṣe bí Àṣàkẹ́ TV show òun ló gbé ètò ẹ rí pé ẹ ti mọ̀fọ̀ báyìí torí ẹ wo àwọn tó ń sọ̀rọ̀ yìí báyìí millions of people millions ló ń tẹ̀lé wọn so ìkànnì 25k subscriber lẹ́jọ̀kó tì ó yá ṣe ni wọ́n ti gbéṣẹ́ lé lọ́wọ́ ó yẹ gba ọ̀dọ̀ àwọn white yìí náà lọ ṣe ni pé ẹ lè rí ṣe wípé a máa dọwọ́ bo ìsọmọ́lẹ̀ yẹn àní lè dọwọ́ bo ẹyẹ ènìyàn wa ẹ bá wa subscribe sórí ìkànnì yìí Àṣàkẹ́ TV show Àṣàkẹ́ international Àṣàkẹ́ akọ́mọlédè tẹ́ ẹ bá ṣàtìrí wa Àṣàkẹ́ tá a bá ti gbé síta ẹ má bá wa tẹ̀lé lógúnlógún ẹ tẹ̀lé lọ́gbọ̀lọ́gbọ̀ ẹ bá wa subscribe ẹ bá wa pín ètò yìí kó kan gbogbo àwọn kìrìsìtẹ́nì àwọn general overseer kó kàn wọ́n lára ẹ bá wa gbọ́wọ́lé subscribe button ẹ gbọ́wọ́lé ẹ share ẹ comment wípé sẹ́ẹ̀ àní wọ́n ń pa àwọn èèyàn nínú Nàìjíríà àní àwọn ilé wọn fẹ́ wá islamize inú ìlú ní Yorùbá jí má sùn ẹ jẹ́ ká jí lójú oorun wa ẹ má jẹ́ kán fi ẹ̀kọ́ tanná fún wa ẹ má jẹ́ kí wọ́n gbé wa mọ́ra ká tó fi ohùn sí arákùnrin òyìnbó tó sọ̀rọ̀ yìí tó gbẹni gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ ó gbẹni gbogbo kìrìsìtẹ́nì sọ̀rọ̀ nínú Nàìjíríà ṣùgbọ́n àwọn kìrìsìtẹ́nì Nàìjíríà oríkálukú wọn wọ́n wọ̀ ṣim wọ́n ní kí wọ́n lọ jòkó kí wọ́n lọ dákẹ́ 2027 wọ́n máa bá wọn yanjú ẹ̀ àbí ẹ wo àwọn Haúsá bóyá Haúsá ni wọ́n bóyá Fúlàní APC ṣáàní APC wọ́n ti sọ wọ́n di kankan pòlítíkù ó sọ wọ́n di kankan àti Haúsá àti Fúlàní wọ́n kó wọn papọ̀ àwọn ni wọ́n ń ṣe kàmpéèlì o wọ́n ní ìwọ tí o bá ti tẹ̀ka fún APC wọ́n ní wọ́n máa yám túrú ṣèbéèdè Haúsá nìyẹn wọ́n ní wọ́n máa pa onítọ̀hún ni jẹ́ ká fi òun sì kẹ́ bá wa gbọ́.
ẹ̀yin ènìyàn wa ló bá tán. Wọ́n ní wọ́n party system ni wọ́n fẹ́ ṣe nínú Nàìjíríà lábẹ́ democracy láì ṣèjọba ológun, ìjọba alágbádá. Ṣé ẹ rí wọn bẹ́ẹ̀ yẹn? Ẹjọ́ èlò ni wọ́n kó fọ́wọ́ àwọn àbòkí, ọ̀nà àbòkí wọn ní ọ̀rẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn málà Fúlàní àtàúsá bí wọ́n kó wọn papọ̀ ni ẹ̀ ṣáàtì rí wọn. Ẹ̀rí kan tó ń sọ èló ni wọ́n kó fún wọn báyìí, Indomie mélòó ni wọ́n gbé fún wọn báyìí o. Ṣé ẹ̀rí kan tá à ń sọ? Ṣé pé wàhálà ogun gan nìyẹn lápá kan báyìí? 2027 ò tí ì dé báyìí, wọ́n ti ń dúnkokò mọ́ ará ìlú wípé ìwọ tó o bá ti tẹ̀ka fún APC wọn náà máa pa onítàn. Ẹ bá wa túmọ̀ ẹ̀ o, ẹ̀ ń tẹ́ bá gbọ́ èdè Haúsá ẹ túmọ̀ ẹ̀, torí a ti gbé fáwọn tó ń mọ ìtumọ̀ ẹ̀, wọ́n ti bá wa túmọ̀ ẹ̀. Ẹ̀yin tẹ́ bá ti gbọ́ náà, tẹ́ ẹ ti gbọ́ èdè wọn, ẹ bá wa túmọ̀ nǹkan tí wọ́n sọ ẹ̀ sọ́ndà comment section. Ẹ ṣáà rí pé wọ́n ṣe ọrùn báyìí, tọ́ba yẹn ti ṣe ọrùn báyìí, tí wọ́n ṣe ọrùn báyìí. Gbogbo wa la mọ nǹkan tó túmọ̀ sí. Ní ìlú tó lọ́ba tó ní ìjòyè tó tẹ̀ pé àwọn pípò wọ̀nyí gbogbo nǹkan tí wọ́n ń ṣe náà ọgbọ́n náà ní gbogbo ẹ̀ láti gbé àwa ìran Yorùbá mọ́ra ni. Kì í ṣe pé bẹ́ẹ̀ náà ni wọ́n nífẹ̀ẹ́ ìran Yorùbá o tó sọ wípé àwọn fẹ́ tẹ̀ka fún APC, àbí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe, political agenda àbí Fúlàní agenda, gbogbo ẹ̀ ni wọ́n jọ ń papọ̀. Ẹ wo òyìnbó aláwọ̀ funfun white man to speak on behalf of Nigeria. Àwọn tó yẹ kó sọ̀rọ̀ tí wọ́n ní kí wọ́n má sọ̀rọ̀, ará ìlú tí wọ́n dè mọ́lẹ̀, tí wọ́n fi ń dómì, tí wọ́n fi ń gbé wọn mọ́ra, tí wọ́n fi 2027 tí wọ́n fi ń ti ará ìlú síwájú. Àwọn òyìnbó ti sọ̀rọ̀, ṣé wọ́n á lọ ti àwọn yẹn síwájú? Irú ẹni tó sọ̀rọ̀ ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ gbọ́ nǹkan tí wọ́n sọ. Ẹ bá wa fi ohùn sí o. White man, please put volume. I just heard about what happened in Nigeria. Over a dozen Christians were unalived in a brutal way. And I want to make this post for two reasons. Number one, I have a large following and I just want to get the word out there to other people. If anyone sees this, I just want to get the word out there so other people can know about this and so that maybe something can be done about this. And number two, I want to pray for Nigeria and I want to pray for these Christians, man, who are really out there. They're really getting persecuted out here. Like, it's not even a joke. This junk is really happening. So let's pray for these people, man. Heavenly Father, I pray over every Christian in Nigeria right now. I pray you surround them with your warrior angels. Put a shield of protection around them. I pray over the missionaries there. I know there's people there right now that are literally doing missionary work. I pray over all these people that you would protect them. And God, let the enemy know that the only thing this is going to do is make Christians go even harder. I pray that this would just spread your word even more now. And I thank you that the worst thing that someone can do to a Christian is literally send them to heaven. As followers of Jesus, to live as Christ and to die as gain. We can't lose. And I pray right now, God, you would let Christians rise up and be more bold than ever. You are using what the enemy meant for evil and turning it around for good. God, I pray over the families out there who are impacted by this. I can't even imagine. I pray you comfort them. Comfort every Christian in Nigeria, God. Give them peace and let them just feel your presence in a way they've never felt before. God, I leave this in your hands. I place this in your hands. And I just pray that you would spread this to the people all around the world so that everyone can talk about this and see that it's actually happening. Christians are being persecuted. And the only reason that Christians are being persecuted is because Jesus is the only one who didn't die and stay dead. Every other God died and stayed dead, but Jesus is the only one who rose from that grave, who conquered sin, hell, and the devil once and for all. And it's why when you say the name of Jesus, it makes demons irritated. And so I speak the name of Jesus over everyone hearing this prayer right now. Let us all join together and just be more bold than ever and shine the light of Jesus more than we ever have. In Jesus' name we pray. Amen. Please continue to speak out on behalf of Nigeria. On behalf of Nigerians, continue to speak out. Torí wọ́n ti kó àwọn èèyàn, ti kó wọn sínú kóló. Wọ́n ti fi búrẹ́dì, wọ́n ti fi kó wọn lómi ọbẹ̀ jẹ. Wọ́n ti fi Indomie, wọ́n ti fi gbé wọn mọ́ra. Ṣé ẹ ti rí o? Kì í ṣe dúdú o. Ṣé ẹ ti rí? Wọ́n sọ nǹkan tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà wípé every day, every blessed day ni wọ́n nà life Kristẹni, ni wọ́n nà life ará ìlú, wọ́n ti gba ìlú tán. Ṣùgbọ́n ẹni tẹ́ bá wá wò wípé ṣebí àwa tá à ń sọ, àní inú mi dùn pé kì í ṣe àwa nìkan là ń sọ̀rọ̀ yìí mọ́. Ó ti lu jára
ayélujára ni wọ́n ń pè social media gbogbo ẹ̀ ó ti gbaná jẹ báyìí kò ṣe ń dáwọ́ bò ọ̀rọ̀ tí ó bá dẹ̀ ti di pé ó ti lu jára báyìí gbogbo àgbáyé ti ń dá sí ọjọ́ kan solution máa wà ó máa ní solution tó ṣe ń dá sí tí wọ́n ń gbé tí wọ́n bá wá ń yí volume ẹ̀ sókè yìí a mọ̀ wípé bó pẹ́ bóyá gbogbo ẹ̀ máa lójútùú ilẹ̀kẹ̀ má já sílé má já síta ni ibì kan ló máa padà já sí. Ẹ continue o, God bless you my brother, God bless America. Ẹ jẹ́ bá a máa hashtag ẹ̀ Donald Trump please you. Wọ́n ti honour life Christianity tán o, there is the genocide o. There is Christian genocide in Nigeria. Wọ́n ti pa wọ́n tán. Now what they are doing, they are asking people, are you a Christian or you are a Muslim? Oh, if you are a Christian, they will honor life the person. Divide the country now to save life. Oh. Nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ẹ jẹ́ bá máa charge Donald Trump. Donald Trump, really mọ́, Congressman America. There is fire on the mountain. Wàhálà ti wà báyìí. Ogun gidi leléyìí báyìí. Wọ́n ṣe wá jáde ní dáadáa. Wọ́n ṣe gbé ìwà wọn yẹn jáde. Kò yẹ ṣe máa bẹ̀rẹ̀ o. Ẹ wo pásítọ̀ yìí. Pásítọ̀ Lawan Adimi ní 2020. Ṣé rí pásítọ̀ yìí? Òun ni chairman àwọn Christian Association ní Adamawa State ní year 2020. Àwọn boko wọ́n mú arákùnrin yìí. Wọ́n ò dẹ̀ ìnira sọ́mọ. Wọ́n ní kó wá san ransom o. Wọ́n ní kó wá san owó. Ìbéèrè ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé tó bá mọ̀ wípé òun fẹ́ máa gbé ìgbé ayé àlàáfíà káwọn má pa á. Wọ́n ní kó fi ẹ̀sìn Kristẹni sílẹ̀, kó tẹ̀lé àwọn, kó deny pé òun kì í ṣe Kristẹni. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn á pa á. Tó bá ti lè deny ẹ̀ pé òun kì í ṣe Kristẹni, òun ò tẹ̀lé Jésù mọ́, àwọn àfilẹ̀. Ṣùgbọ́n tó bá sọ wípé òun fẹ́ continue máa ṣe Kristẹni, àwọn máa pa á. Wọ́n ò tẹ̀ sọ wípé iye báyìí ni kó mú wá. Wọ́n gbé ilẹ̀ fún ni, wọ́n jù sínú kòtò, wọ́n dẹ̀ ń sọ fún, wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀. Ní year 2020 ló ṣẹlẹ̀ arákùnrin yìí. Ó dẹ̀ sọ wípé kí ló ti kù, ẹ ti gbé òun sínú kòtò, ẹ ti gbẹ́lẹ̀, ẹ ti already ní lọ́kàn ìpẹ́ fẹ́ pa òun. Òun ò lè deny wípé òun Kristẹni. Ó ní Kristẹni ni òun títí lọ di ọjọ́ ikú òun. Bó ṣe pa nìyẹn. Ẹ wo ní year 2020. Ẹ wo láti gbà yẹn síbí, how many years ago? Síbi tá a wà yìí, changes wo ló wà? Ìyípadà wo ló wà? Ó ń le sí ni, àbò ń dẹ̀ sí. Kàkà kí ewé àgbọ̀dẹ̀ kòkòkò ló ń le sí lójoojúmọ́. Ìyẹn túmọ̀ sí wípé nǹkan tó bá ṣì ní pé ká àṣìjọjọ wà papọ̀ bó ṣe máa lọ nìyẹn. Continuous processing ni, agenda wọn ni. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni, ẹ má jẹ́ ká tanra wa, èmi ò mọ̀yàn tàn lórí ìkànnì yìí. 2020 before EndSARS January 2020 ó lẹ́ ń wò yẹn ló ṣẹlẹ̀ sí pásítọ̀ yẹn, pásítọ̀ Lawan Adimi ní Adamawa. So ẹ wá wo gbà yẹn síbí, ẹ wá wo arákùnrin tó jẹ́ pé orí kó yọ lọ́wọ́ wọn yìí bí àkànní Ọlọ́run ló rẹ̀ mí ẹ̀ padà tó rónú òun tẹ̀ ti lọ fọ́fọ́fọ́fọ́ wákàtí kan níbi tó ń wà tó pa òun sí níbẹ̀. Àwọn gọ́rọ̀ bóyá àwọn ti pa òun ni wọ́n ti bá ti wọn lọ kó tó padà wá jí sáyé. So ẹ wá wo gbà yẹn sí ọdún yìí sí ìṣẹ̀lẹ̀ tó yẹ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ni ìyàtọ̀? Kò sí yàtọ̀. Ìyẹn túmọ̀ sí wípé Yorùbá jí má sùn. Wọ́n Nàìjíríà àkóbá tó máa fà léléyìí. Àwọn eléyìí wọ́n dẹ̀ fẹ́ gba ìlú ni. Wọ́n fẹ́ wá Islamize everywhere ni. Wọ́n dẹ̀ ti wọlé sílẹ̀ Yorùbá. Wọ́n ti lo ẹ̀sìn fún wọn ní North, fún àwọn Haúsá. Wọ́n ti ń lò fún wa nílẹ̀ Yorùbá tí àwọn kan náà dẹ̀ wọ́n ti follow wọn torí àwọn kan ló lọ gbé Gúnmi wá lọ́dún tó kọjá tó lọ invite ẹ̀ wá. Ṣé irú àwọn wọ̀nyẹn náà ṣé ẹ rí pé wọ́n ti fẹ̀yìn ẹ̀sìn báyìí wọ́n ti fi kó wọn mọ́ra. Now wọ́n ti wá come out fully báyìí wípé are you a Christian or you are a Muslim? If you are a Christian, they are ready to honor life you. Òun ló ṣẹlẹ̀ báyìí o. Yorùbá jí má sùn. Jẹ́ ká jí lójú oorun wa. Jẹ́ ká jí lójú oorun wa. Ẹ̀yin ènìyàn wa pẹ̀lú ògbélé tẹ́ bá wa gbọ́ yìí, ẹ jẹ́ bá wa pín ètò yìí. Àwọn tó jẹ́ ọmọlẹ́yìn Kristẹni, àwọn tó jẹ́ ọmọlẹ́yìn gbogbo ọmọlẹ́yìn Kristi, general overseer, gbogbo yín ẹ ti relocate lọ sí abroad o. Ẹni amọ̀rí ìbá kú. Igida ẹ̀yẹ fò ni. Ẹ jẹ́ kí àwa mẹ̀kúnnù gbogbo ẹ̀yin followers wọn ẹ jí lójú oorun yín. Ta ni wọ́n jí gbé?
ṣé àwọn ọmọ Adébóyè náà jí gbé, ṣé àwọn ọmọ Kúmúyì ni wọ́n jí gbé, ṣé àwọn ọmọ Oyèdépò ni wọ́n jí gbé? Ta ló ń jẹ ìyà ẹ̀ báyìí? Àwọn wo ló wá yẹ kó voice out fún yín o? Àwọn ló yẹ kó jáde síta o wípé we can continue like this o? Ta lẹ rí o? A ò rẹ́jẹ̀, a ò rómira, Yorùbá jí má sùn. Lórí ìkànnì yìí náà ni àwa náà ni o, ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show. Ẹ bá wa pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ subscribe, ẹ tẹ love, ẹ tẹ like, ẹ bá wa fi ọ̀rọ̀ ìwòye yín sí abẹ́ ọ̀rọ̀ àríwísí ìyẹn náà dá comment section. Odùduwà gbè wá o, láṣẹ Èdùmàrè. Àṣàkẹ́ TV show.